ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ ń wò mí nọ́mbà mi lélẹ́yìí 081 222 148 91 ẹ ṣọ́ra yín nọ́mbà ẹyọ kan tí mo ń lò online nìyẹn o any other number tó bá ní online ẹ wo tí mo pé fáwọn 419 lónìí 081 222 148 91 that's my number tẹ bá rí i pé ẹ pè mí mi ò tètè gbé ẹ má wọrí màá padà gbé kọ́ ẹ màá padà gbé má bínú sí mi àsìjẹ tí òun wò lówájú mi mo fẹ́ kó lọ try àsìjẹ yẹn ó máa jẹ́ kí èèyàn rí connection ó máa ń connect èèyàn ó máa jẹ́ kí èèyàn rí àánú gbà lọ́wọ́ èèyàn ó máa jẹ́ kí èèyàn ṣàánú èèyàn ó máa jẹ́ kí àṣírí èèyàn kó bò báwo ló fẹ́ ṣe ẹ wo ẹja sáwá lọ rà á lọ́jà ibi àyà yẹn àwọn ìpẹ́ tó wà láyà yẹn ra hádànù tó bá ti há gé sọ́nà mẹ́ta kó sínú pot ìsàsùn tuntun kó sínú ẹ̀ tó bá tó wá kó sí bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi wá ewé pápásán mú ewé pápásán yẹn ṣàn kó sóró lọ ewé ọ̀là díẹ̀ lọ́mọ ewé àánú díẹ̀ lọ́mọ ewé àánú díẹ̀ lọ́mọ bá ti lọ́mọ wá kó àtàjọ sí 16 lọ pẹ̀lú ẹ̀ bá ti wá lọ pẹ̀lú ọmọ ìyá mi kí báwo ló máa ṣe ó bá ti wá lọ pẹ̀lú bá ti wá kúná dà á fa lórí kinní yẹn fa lórí ẹja sáwà yẹn wá ti fa sórí ẹja sáwà yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe bomi díẹ̀ sí omi díẹ̀ bó sí so bá ti wá bomi díẹ̀ sí ọmọ ìyá mi kí ló máa ṣe gbèsòrò fi epo díẹ̀ sí fi iyọ̀ díẹ̀ sí bò má jẹ́ kí ewé ọ̀là yẹn tó fẹ́ bù sí yẹn má yẹ kó pọ̀ o ewé ọ̀là yẹn má yẹ kó pọ̀ jù díẹ̀ náà ni díẹ̀ tó bá rí pé tó bá lọ pọ̀ jù kó má lọ ṣe ẹ́ léṣe so tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe tó bá ti wá sí tó bá ti wá jiná sọ sórí ìkan bá ti sọ sórí ìkan kí ló máa ṣe ọmọ ìyá mi òun ni pé tó bá ti wá tutù fílẹ̀ kó tutù tó bá ti tutù ọmọ ìyá mi rọra ṣí máa jẹ́ ṣàdúrà sí wá ṣàdúrà sí àdúrà owó ọlá àánú ṣàdúrà káyé àánú ẹni tó bá fún ẹ lówó ṣàdúrà sí pé ẹnìyẹn kó ràn ẹ́ lọ́wọ́ kó ràn ẹ́ kó ṣàánú ẹ ó mọ̀ pé number one tí èèyàn bá fún ẹ lówó tó bá fún ẹ lówó tó bá ṣàánú ẹ ó kàn máa jáwọ́ lé ẹ lọ́wọ́ ni inú á máa bí ọlọ́run ní jẹ́ kí ẹni tí ó máa fún mi lówó kínú bí ẹni tó máa fún mi lówó bá mi ẹni tó máa fún ẹ lówó tó máa ràn ẹ́ lọ́wọ́ ó ní àánú ẹni tó bá ní àánú yẹn ló máa fún yàn lówó tó máa ràn yàn lọ́wọ́ láti rí àtọ́ jẹ́ pé ẹni ẹ bá ipá àsìjẹ tó fẹ́ máa lò make sure pé o lọ ewé àánú sílẹ̀ àkàmọ́ abu díẹ̀ sí ni tó máa jẹ́ kí ayé ṣàánú èèyàn àwọn tó fẹ́ fún ẹ lówó máa ṣàánú ẹ kì í ṣe pé ẹlòmíì máa lejú afún ẹ lówó gbogbo àjàre òjò wà láti pọ̀ jù náà irú kan bẹ́ẹ̀ kò dáa bòkọ́ ayé bàbá lè máa ṣàánú ẹ kínú wọn máa dùn bá ẹ láti rí àwọn gbúdọ̀ máa fi ewé àánú sí so ó bá ti wá pé o ti jẹ́ tán o ti jẹ àsìjẹ tán o ti ṣàdúrà sí o jẹ́ tán ọmọ ìyá mi kí ló máa ṣe wá mú 33 ẹyọ kan dá sí gbèsè ẹnu bá ti ṣe pàá báyìí gbèsè ẹnu lójú ẹsẹ̀ kó máa mú lọ o bá ti mú tán ó dìgbà tí o bá mú tán yẹn kó tó bẹ́ẹ̀ nu kó o bẹ̀ tested and confirmed iṣẹ́ yìí ó dájú o àmọ́ Elédùmarè ló ní ewé ló ní egbò gbogbo ẹ̀yin ọmọ ìyá mi this is my number 081 222 148 91 gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n babaláwo aláàfáà wòlíì iṣẹ́ bú àlọ́wọ́ yín ẹ yọ̀ọ̀dá ẹ̀ fáwọn èèyàn ẹlòmíì mọ̀ bí mo ṣe sọ ọ́ sí ẹlòmíì mọ̀ oríṣi márùn-ún mẹ́wàá ìmọ̀ wà lọ́wọ́ àwọn àgbàlagbà ìmọ̀ wà lọ́wọ́ ọmọ kékeré mi ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jẹ́ ká yọ̀ọ̀dá ẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn máa fi ṣoríire Nàìjíríà hard now Nàìjíríà le bò kò ní le má gbogbo wa ẹ má jẹ́ ká sọ̀tẹ̀ yálà ìwé Muslim ẹ̀dáyà Christian ẹ̀dáyà oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká ṣe wa lọ́sísọ̀wọ̀ ẹ jẹ́ ká gbé Nàìjíríà máa lọ́wọ́dún ní ká máa wá ẹ wo mi ò fún oníṣẹ̀ṣe nìkan mi ò fún mo fún mùsùlùmí mo fún kìrìsìtẹ́nì mo fún oníṣẹ̀ṣe kò sẹ́ni tí ò ṣe tèmi because out of 100% 70% tó ń wá sẹ́dọ̀ mi Muslim ni wọ́n so wá sọ pé kí n máa tàpasẹ̀ sí Muslim àbí kí n máa bú kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe mélòó ló wá sẹ́dọ̀ mi lọ́pọ̀ fà ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ká gbàgbé nípa ẹ̀ ìwọ tó ti yẹ pé ewu mo bó ṣe máa ṣe gbàgbé nípa ẹ̀ so alárọ̀bù àtúwá o Nàìjíríà lọ́wọ́jú kò ní padà sẹ́yìn o
ẹ bá mi share fídíò yìí mo bẹ̀ ẹ́ bá mi share fídíò yìí o gbogbo ẹni bá bá mi share fídíò yìí á jẹ́ fún ìjẹ́ náà ló máa jẹ́ kò ní jíjẹ́ ọrùn. Thank you very much. God bless you. Ire o Balawo International. Thank you very much.